ọ̀pọ̀lọpọ̀ tí ń wo ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Toliat Ayilara àti ọba Ghandi Ọláoyè Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn ẹmọ́tìjẹ́ ń lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí ẹjẹ́ ń dúró láàrin ìmáàmù àti ọba Ghandi. Ṣé rí ọ̀rọ̀ yìí kò bá ti le tó báyìí. Ọba Ghandi fúnra wọn ni wọ́n kọwọ́ ara wọn bọ ọ̀rọ̀ yìí ò kàn wọ́n lọ́wọ́ kò kàn wọ́n lẹ́sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ òkúrọ̀ tí mo fẹ́ sọ sí èyí tí fẹ́ máa fi ṣẹ́gbẹ́ kan báyìí ẹ fara balẹ̀ kẹ́ ẹ gbọ́ mi. Kájọ wá gbé ọ̀rọ̀ yìí kájọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jọ mọ bíbí inú Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ mọ kọ̀rọ̀kọ̀ndú Ògbómọ̀ṣọ́ àti ìtàn Ògbómọ̀ṣọ́ gangan. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lèmi ń sọ níbí yìí o, mò ń sọ̀rọ̀ ìtọ́jẹ́ mọ́ òdodo tá a sì jọ gbé yẹ̀ wò. Ọba Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ wípé wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn náà lè dá sí gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kan náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìmáàmù gbọ́sẹ̀ ń tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ó ń ṣẹlẹ̀ láwọn ìlú mi náà. Ọba abẹ yóò fọ́ lẹ́rán yóò máa wòran ni. Ó lójú wọn bá tó bá lè dá sí mọ́ torí pé ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ọ̀rọ̀ ẹ̀sìn ni. Àwọn tí wọ́n jọ jẹ́lẹ́sìn kan náà wọ́n jọ ṣe kí ni wọ́n jọ yanjú ẹ̀ torí wọ́n mọ bí wọ́n ṣe máa tò. Ọba tó bá jẹ́ mùsùlùmí ó lè bá wọn tọwọ́ bọ̀ kí wọ́n jọ yanjú ẹ̀. Ẹ má jẹ́ ń yàbò mẹ́ẹ̀kì máa lọ bí mo ń lọ tààràtà. Ọba Ghandi tó Ògbómọ̀ṣọ́ ti lu Ògbómọ̀ṣọ́ tẹ́ bá láǹfààní àti wo fọ́nrán ẹ jẹ́ kí n sòdodo ọ̀rọ̀ fún yín. Gbogbo àwọn mùsùlùmí lágbàáyé lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ mùsùlùmí lágbàáyé lọ́wọ́lọ́wọ́ báyìí nìsín ojú tí wọ́n fi ń wo ọba Ghandi Ọláoyè Ògbómọ̀ṣọ́ ni pé wọ́n fẹ́ tẹ mùsùlùmí wọ́n fẹ́ tẹ tí ń jẹ́ ìjọ mùsùlùmí wọ́n fẹ́ tẹ̀rí l'Ógbómọ̀ṣọ́. Ẹnìkíní ìdí ni wípé bí àwọn àkókò kan sẹ́yìn nígbà tí ìmáàmù Dr. Yunus Toliat Ayilara ò tí ì jẹ tí wọn ò tí ì jẹ ìmáàmù. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan gan mo máa ń wò pé àìsí mùsùlùmí sì ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ìsá mi rò pé mùsùlùmí wà ń bẹ mo máa ń rò bẹ́ẹ̀ torí pé àwọn mùsùlùmí bí ó fara hàn àwọn kọ̀ọ̀kan la kàn ń wò àwọn kọ̀ọ̀kan la kàn ń rí. Ṣùgbọ́n lẹ́yìn tí Dr. Yunus Toliat Ayilara jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ wa lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́ sì jẹ́ wọn ó lò pẹ́ tí wọ́n jẹ báyìí ó ṣàfihàn pé mùsùlùmí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ yanturu. Ṣé wá mo sọ pé gbogbo àwọn mùsùlùmí àgbáyé ń wo ọba Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́ bí ẹni tó fẹ́ lu ìṣẹ̀mí mùsùlùmí ní Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ lu kóńdó pa ni pé ọ̀rọ̀ yìí kò yẹ wọ́n dá sí jùjùjù. Ìdí tí ò fi yẹ wọ́n dá sí rèé o àgẹ̀sà àwọn eléètò mọ́sáàsì ńlá Ògbómọ̀ṣọ́ ni wọ́n dá yan Dr. Yunus Toliat Ayilara. Ẹlẹ́ẹ̀kejì ọba Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́ àná tí wọ́n gbéṣẹ́ kó tó kan ọba Ghandi ọba gangan ló wé ìmáàmù Toliat tí wọ́n wé wọn ní láwà ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí gbogbo nú tó nílé tẹlẹ́mù Ògbómọ̀ṣọ́ sì dùn sí tínú àwọn mùsùlùmí bẹ̀ dùn sí torí pé oyè mùsùlùmí ni. Lóòótọ́ látayébáyé ni èèyàn méjì mẹ́ta ó sì máa dùn kan tó ẹ pẹ́ nìkan yóò sì já mọ́ lọ́wọ́ ẹ sì mọ́ gbàgbé èèyàn méjì tó kù tí ó já mọ́ lọ́wọ́ òun ò lè fojú rewo ẹni tó já mọ́ lọ́wọ́ gbogbo bí wọ́n ṣe jẹ́ ẹni tó já mọ́ lọ́wọ́ bọ́n gbogbo ẹ̀ wọ́n mọ̀ sánà. Àràrú ẹ̀ ló dé ní ẹ bá dé ọ̀dọ̀ ọba Ghandi. Ibi tí mo sọ pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní ọkọ̀ wàrà bọ́ sọ lọ́rẹ́ o. Alákọ̀ọ́kọ́ wọ́n ń pe àwọn ẹbí kan ní ẹbí Gbágun. Ẹ rí i pé wàhálà kan náà ń ṣẹlẹ̀ nínú ẹbí Gbágun yẹn tó jọ ti ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó jọ ti ọba Ghandi náà. Èyí tí ń ṣẹlẹ̀ ń bẹ ni pé mọ́gàjí inú ẹbí yẹn àwọn mọ̀lẹ́bí yẹn ti fẹ́ yọ mọ́gàjí yẹn tipẹ́tipẹ́. Kódà wọ́n ti fẹ́ yọ láyé ọba Ṣọ̀ún tàná tó lọ tó gbéṣẹ́ wọ́n ti fẹ́ yọ wọn ò rí yọ. Wọ́n gbé gbogbo ṣẹ́ wọ́n gbìyànjú wọn ò rí yọ. Àwọn ẹbí Gbágun yìí ńgbà tí Ṣọ̀ún tàná gbéṣẹ́ wọ́n tún wá lọ́dì báyìí nísìn wọ́n wá lọ́dì dọ́dọ̀ ọba Ghandi pé wọ́n fi tàn balẹ̀ wọ́n pàtàn wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n kówó jáde pé mọ́gàjí wa yìí kìí ṣe ọmọ ilé wa
a fẹ́ yọ lóyè kí lọ́ba Ghandi sọ fún wọn ọba Ghandi jẹ́ kó yé wọn wípé ṣebí ọba Ṣọ̀ún tàná ló yan ẹni gẹ́gẹ́ bí mọ́gàjì fún ẹbí Gbágun wọn níbẹ̀ ni tó bá jẹ́ pé ọba tàná ló yan bẹ́ẹ̀ a jẹ́ pé òun fẹ́ jẹ́ kó yé pé Ṣọ̀ún tàná tí ó gbéṣẹ́ òun náà ni tó ń bẹ́ẹ̀ lónìí ìyẹn ni pé ọba Ghandi láwọn ò lè túṣẹ́ Ṣọ̀ún tàná wò lórí mọ́gàjì inú agboolé inú ẹbí Gbágun àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì òun ni Àjẹ́ ìlú kan tí wọ́n ń pè ní Àjẹ́ tó wà lábẹ́ Ògbómọ̀ṣọ́ mẹ́rin náà Àjẹ́ yẹn the same thing náà ló ṣẹlẹ̀ ń bẹ̀ náà wọn náà gbọ́rọ̀ kan lọ sọ́dọ̀ ọba Ghandi lóhùn ò tún lè tú ọ̀rọ̀ Àjẹ́ òun ò lè tú wò torí pé òun ò fẹ́ túṣẹ́ Ṣọ̀ún tàná òun ò fẹ́ tú wò ní tí Ṣọ̀ún tàná bá ṣe òun náà ni àwọn náà ṣe kí ni o làwọn náà ṣe ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tó wá le jù tó jẹ́ pé gbogbo ayé tí wọ́n bá gbọ́ wọ́n mọ̀ fojú pé ọba Ghandi wọ́n kọ̀rọ̀ ẹ̀sìn bọ̀rọ̀ wọ́n mọ̀ fojú ẹ̀wò wọn ó ní Òṣùpá ibì kan tá à ń pè ní Òṣùpá tẹ́ ẹ bá débi tá à ń pè ní Òṣùpá yìí àwọn ilẹ̀ kan bẹ̀rẹ̀ tẹ́ pé àwọn tó jẹ́ ẹni tó jẹ́ ọba ní Òṣùpá yìí wọ́n ní fún àwọn bàbá wọn ní fún àwọn ìjọ onítẹ̀bọmi onígbàgbọ́ àwọn ìjọ onítẹ̀bọmi onígbàgbọ́ kìrìsìtẹ́nì wọ́n ní fún wọn nílẹ̀ ilẹ̀ yẹn pọ̀ gan-an wọ́n fún wọn ní wọn ọ̀tá fún ọ àwọn ará Òṣùpá yìí wọ́n wá ní pé àwọn fẹ́ gba ilẹ̀ àwọn padà àwọn fẹ́ ṣe kí ni o àwọn fẹ́ gba ilẹ̀ àwọn padà káwọn ìjọ onítẹ̀bọmi kí wọ́n fi orí ilẹ̀ àwọn lẹ̀ wọ́n ti fa ọ̀rọ̀ yìí fà wọ́n wá gbé dọ́dọ̀ ọba Ghandi àtàwọn ìjọ onítẹ̀bọmi àtàwọn ará Òṣùpá àtolóṣùpá wọ́n wá gbé débẹ̀ ọba Ghandi ń jẹ́ kó yé wọn pé ṣe bí Ṣọ̀ún tàná wọ́n mọ̀ sí bí àwọn oníjọ onítẹ̀bọmi ṣe bí wọ́n ṣe fún wọn nílẹ̀ yìí wọ́n ní hàn wọ́n ní kán lọ wọ́n ní tó bá yẹ pé Ṣọ̀ún tàná mọ̀ sí àwọn ò lè tú wọn lọ́wọ́ ẹ̀wò kí wọ́n lọ yanjú ẹ̀ tó bá jẹ́ pé wọ́n gbà nǹkan lọ́wọ́ àwọn ìjọ onítẹ̀bọmi ni kí wọ́n lọ jọ sọ ní tùbínùbí wọ́n pa nẹ́ẹ̀sì bẹ́ẹ̀ wọn ò tún lé ń wò ọjẹ́ mẹ́ta èyí tó wá ẹ kó tó wá sì kẹrin tó jẹ́ ti Dr. Yunus Imam Toliat Ayilara ó ní tinú ilé ẹbí Ayilara táwọn ẹbí Ayilara sọ pé Dr. Yunus Toliat wọ́n sọ mọ́ inú ilé àwọn bàbá ọba Ghandi ní ó sì mọ̀ pọ̀ mọ́ inú ilé ẹbí Ayilara gangan ní Dr. Yunus Toliat Ayilara gbogbo àwọn ẹ̀rí tó fi hàn pé Dr. Yunus ọmọ ilé Ayilara ni wọ́n ọba Ghandi ò lè sọ pé wọn ò fi hàn wọ́n fi hàn wọ́n kí wàá ló dé àkàrà sí wàá dórí akáyín tí ó wàá dé egun ìdí nìyẹn tá a fi sọ pé ọba Ghandi ní ọkọ̀ ara wọn bọ̀ wàhálà ní ọkọ̀ ara wọn bọ̀ sọ̀rọ̀ lọ tẹ́wọ́n bá sì dúró lérí pé kí bí Dr. Yunus ò kúrò nípò kó kúrò nípò mọ́mù ni ẹ dákun sáwọn àwọn ọjà ìpásítọ̀ àwọn èjẹ́ ìkànnà ẹ̀ẹ̀kejì ni pé káwọn náà rántí pàwọ́ ẹ̀dí kan náà fi jókòó káwọn rántí pàwọ́ náà sẹ́ẹ̀ lọ ilé ẹjọ́ ọkọ̀ tẹ́mi lọ́rùn ni àwa sì ń jẹ́ kó yẹ pé nínú ìwádìí táwa ṣe àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀ ìtọ́pọ̀ jù náà mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ní gba ti ìmáàmù torí pé ẹjọ́dọ̀ wọn sì ń sòdodo ìmáàmù Toliat nínú ìwádìí tá a ṣe nípa wọn lé nípa kéèyàn sòdodo wọ́n sì ní tẹríba nípa ká báwọn èèyàn ṣe ká súnmọ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lè jẹ́rìí sí nínú Ògbómọ̀ṣọ́ ní tá à ń sọ yìí bàbá ọba Ghandi ẹ mọ̀ ìyá aláṣejù o ọlọ́run ọba ò fàṣejù o ẹ dà ayé yín mú ẹ fi máa múlẹ̀ lọ́rùn ojú òní tiwa Kẹ́mi Ọlágún o ìlùkẹ̀rẹ́ odò kínní adé ọ̀pẹ lórí o bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba ò jẹ́ kó pẹ́ o kábíyèsí o.